A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. National Security Adviser (NSA) Nuhu Ribadu ti kan ìjọba orílẹ̀-èdè Canada lábùkù lórí ìpinnu wọn àti má fún olórí ológun General Christopher Musa àti àwọn olórí ológun mìíràn ní físà àti wọlé sí ọ̀dọ̀ wọn. Níbi ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ tí National Association of the Institute for Security Studies tó wáyé lónìí ní ìlú Àbújá ni Ribadu ti ṣe àpèjúwe ìwà Canada ní aláìníbọ̀wọ̀ tí ó ní kí wọ́n wọ ọ̀run àpáàdì lọ "go to hell". Èsì Ribadu yìí ń wáyé lẹ́yìn tí General Musa ṣàlàyé bí wọ́n ṣe kọ̀ àti yọ̀ǹda físà fún un pẹ̀lú àwọn ọ̀gálọ́gàá òṣìṣẹ́ ológun fún iṣẹ́ ìlú. CDS ṣàlàyé bí wọ́n ṣe ní kí wọ́n lọ ṣojú orílẹ̀-èdè níbi àmì ìdálọ́lá àwọn àgbà jagunjagun ṣùgbọ́n tí wọ́n gbégi dínà wọn. Ó ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní ìpè ìtanijí fún Nàìjíríà láti ní agbára àti lè dáṣẹ pa. Nígbà tí ó ń fèsì ní Ribadu kan sáárá sí CDS lórí bí ó ti ní ìgboyà láti sọ ọ̀rọ̀ yìí lójú táyé ní Nàìjíríà gbọ́dọ̀ gbájúmọ́ àti ní agbára tirẹ̀ yálà tí ó fi ń wábi lúgọ sí láti ọ̀dọ̀ àjọ ilẹ̀ òkèèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-iṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ tó tóbi jù lórílẹ̀-èdè Nàìjíríà MTN ti fi lẹ́tà ẹ̀bẹ̀ ránṣẹ́ sí àwọn oníbàárà rẹ̀ lẹ́yìn awuyewuye tí ó bẹ́ sílẹ̀ lórí àlékún òjijì 200% tí ó ṣe sí 15GB dátà, níbi tí àwọn tó ń lo ẹ̀rọ ayélujára Internet subscribers yóò ti san Náírà fún 15GB ọlọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú àlékún Náírà. Èyí ló fa ìyàlẹ́nu ńlá fún àwọn oníbàárà tí wọ́n fi fàbínú yọ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lánàá Ọjọ́rú. Nínú ìwé àkíyèsí òní ní MTN ti ní àwọn mọ ìpèníjà tí ará ìlú ń là kọjá, àwọn sì ti ṣetán àti wá ojútùú sí ìgbésẹ̀ yìí láàárín àwọn oníbàárà tí iye tí wọ́n ń san tẹ́lẹ̀ ti mọ́ lára. Pẹ̀lú àdàmọ̀dì èdè Gẹ̀ẹ́sì Pidgin English ní MTN fi rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn oníbàárà wípé àwọn gba àṣìṣe wọn kí wọ́n má bínú. Wọ́n ní fún àkókò ìfẹ́ tí a wà yìí kí àwọn oníbàárà má gbé ìbínú wọ̀, kí wọ́n dáríjì wọ́n kí wọ́n sì gbàgbé rẹ̀. Forgive and forget. MTN ní oníbàárà ṣe iyebíye, àwọn kò sì ní dẹ́kun àti máa ní àjọṣepọ̀ tó dánmọ́rán. Wọ́n ṣe é fún òye wọn. Lọ́wọ́lọ́wọ́ báyìí MTN nìkan ni ó sì ṣe àlékún bí wọ́n ti ń retí kí Airtel àti Globacom náà tẹ̀lé lẹ́yìn ìbuwọ́lù àlékún 50% tariff láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Ṣùgbọ́n ẹgbẹ́ òṣìṣẹ́ NLC bu ẹnu àtẹ́ lu èyí bí wọ́n ti ń retí kí àwọn ilé-iṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ dá owó yìí padà ní kíákíá. Èyí ń wáyé bí ilé-ìfowópamọ́ àgbà CBN ṣe lérí láti dá sẹ̀ríà fún ilé-ìfowópamọ́ tí ó bá fi tipátipá mú oníbàárà láti má ní àǹfààní àti gbà tó Náírà 20,000 per transaction nídìí ẹ̀rọ ATM. CBN ṣe àfihàn yìí pẹ̀lú àtẹ̀jáde ìbéèrè àti ìdáhùn èsì lẹ́yìn òfin tí wọ́n ṣe láìpẹ́ yìí lórí àlékún owó gbígbà nídìí ẹ̀rọ ATM. CBN darí gbogbo àwọn oníbàárà tí kò bá ní àǹfààní àti gbà tó Náírà kí wọ́n ṣe àfisùn sí CBN lórí ìlà ayélujára cpd@cbn.gov.ng. Bákan náà ni CBN ṣe ìkìlọ̀ wípé ilé-ìfowópamọ́ ò gbọdọ̀ gbà ju iye owó tí ìjọba pa láṣẹ lọ́wọ́ oníbàárà àfi tí wọ́n bá tún fẹ́ ṣe àdínkù rẹ̀. CBN wá gba àwọn oníbàárà ní ìmọ̀ràn kí wọ́n máa lo ATM ilé-ìfowópamọ́ wọn láti lè dènà àlékún owó sísan. Bákan náà ni wọ́n ní kí wọ́n máa ṣe àmúlò ọ̀nà mìíràn láti gba owó bíi POS, banking apps àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti mú àdínkù bá iye tí wọ́n ń já lórí owó wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ májísírèètì ìpínlẹ̀ Èkìtì ti wọ́gi lé ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tako agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn
Délé Fárótìmí. Ìgbésẹ̀ ilé-ẹjọ́ yìí wáyé lẹ́yìn ìwé ẹ̀bẹ̀ tí agbẹjọ́rò fún iléeṣẹ́ ọlọ́pàá Martins Alaka pè láti jọ̀wọ́ ẹ̀sùn kúrò nílé-ẹjọ́. Ìròyìn jábọ̀ wípé ọjọ́ 29 oṣù Kínní ní ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Adó-Èkìtì wọ́gi lé ẹ̀sùn cyberbullying àti ìbanilórúkọjẹ́ tí iléeṣẹ́ ọlọ́pàá pè tako Fárótìmí lẹ́yìn tí ọlọ́pàá fi tó ilé-ẹjọ́ létí ìgbésẹ̀ àti wọ́gi lé ẹ̀sùn. Ọjọ́ 4 oṣù Kejìlá ọdún 2024 ni iléeṣẹ́ ọlọ́pàá fi ojú Fárótìmí ba ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí ó ṣe tako àgbà amòfin Afẹ́ Babalọ́lá nínú ìwé rẹ̀ tí ó pe àkọlé rẹ̀ ní Nigeria and its Criminal Justice System. 20 oṣù Kejìlá ni Fárótìmí gba ìyọ̀ǹda kí ilé-ẹjọ́ tó sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 13 oṣù Kejì fún ìgbẹ́jọ́, ṣùgbọ́n ní ọjọ́ 27 oṣù Kínní ọdún 2025 ni Afẹ́ Babalọ́lá gbà láti jọ̀wọ́ ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí ó pè tako Fárótìmí kúrò ní ilé-ẹjọ́ lẹ́yìn tí àwọn àgbààgbà lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì darí bá wọn dá sí ọ̀rọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ti ṣe ìkìlọ̀ tako àwọn agbódegbà fún àwọn ọ̀daràn àti ajínigbé tó ń da ìlú láàmú. Gómìnà ìpínlẹ̀ Bíọ́dún Oyèbánjí tí igbákejì rẹ̀ ṣaṣojú Olóyè Monísádé Afúyẹ́ sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn ní Èmùrè Èkìtì. Ìjọba ìbílẹ̀ Èmùrè bí ó ti fi ẹ̀hónú rẹ̀ hàn sí ikú ọmọdébìnrin ọmọ ọdún 14 Faith Moses tí àwọn darandaran agbébọn ṣekú pa ní ọ̀sẹ̀ tí ó kọjá. Bí ó ti ń dárò lórí ikú ọmọdébìnrin yìí ni Afúyẹ́ ní àwọn àjèjì tí wọ́n ń ṣiṣẹ́ láabi wọ̀nyí gbọ́dọ̀ di rírí kí wọ́n fi ojú winá òfin. Ó ní àfúrásì méjì ní ọwọ́ ọlọ́pàá ti tó lórí ẹ̀sùn yìí, bẹ́ẹ̀ àárín ìlú ni àwọn ọ̀daràn wọ̀nyí ń gbé. Igbákejì gómìnà wá rọ ará ìlú kí wọ́n wà lójú lalákàn fi ń ṣọ́rí. Bí ó ti fi kún un wípé ìpàgọ́ ológun military post tí wọ́n dá sílẹ̀ ní ojúnà Èmùrè Ilé ti tó láti ṣe ìdáwọ́kọ̀ fún ìwà ìjínigbé lẹ́nu ibodè pẹ̀lú Oǹdó, ṣùgbọ́n kábàámọ̀ wípé àwọn ará ìlú ni wọ́n ń gbódegbà fún wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Òṣèré àti adẹ́rìn-pòṣónú Bovie Ugbonna ti ṣe ìkéde ikú bàbá rẹ̀ Dókítà Edward Ugbonna. Lónìí Ọjọ́bọ̀ ni ọ̀gbẹ́ni aláwàdà yìí ṣe ìkéde lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ó kọ wípé ẹbí Ugbonna nífẹ̀ẹ́ láti kéde ìpapòdà bàbá wọn, bàbá àti ọnkú Dókítà Edward Sagini Ugbonna PhD lónìí ọjọ́ 13 oṣù Kejì ọdún 2025. Ọ̀pọ̀ ọmọ àti ẹbí ni ó gbẹ̀yìn olóògbé. Láìpẹ́ àwọn á mú ìkéde ètò ìsìnkú wá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.